صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى اللهم صل على سيدنا وعلى رسول الكريم اللهم صل على سيدنا وعلى رسل الكرام سبحان خالقنا سبحان رازقنا سبحان من صور الدنيا بقدرته سبحان من صور الدنيا بقدرته رب غني كريم لا شريك له بر رؤوف رحيم واسع الكرم بر رؤوف رحيم واسع الكرم أربع الله بابا أتركاتي جفان بابا محمد صلى الله عليه وسلم أربع الله تسلام المسلمين أنا جا مسلمة أبلغكم في الشهادة وقوة ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lámẹ́nubà nípa bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ Ọlọ́run kọ́ wa ní Qur'an tó jẹ́ pé a máa tẹ̀síwájú a sì dúpẹ́ fọ́nà torí kí Ọlọ́run ṣe wá mùsùlùmí orí ńlá ni wàláì orí tó tóbi ní kí ẹ jẹ́ mùsùlùmí àìwá ṣe mùsùlùmí nìkan a ti jẹ́ mùsùlùmí tí ń jọ́sìn fọ́nà alhamdulillah a jẹ́ mùsùlùmí tó ń fi nǹkan tó ń ṣe sílẹ̀ láti wá dọ́tọ̀ náà kọ́nà wá wọlá bẹ́ẹ̀ náà wípé gbogbo alámi tá a fẹ́ ṣe tá a sì fi nǹkan náà lẹ́yìn torí tọ́ náà kọ́nà kó dákun kó sì ń táwa náà fẹ́ ọlọ́run ọba tó lágbára pọ̀ ni láàrin ìṣẹ́jú kan sí kejì ọlọ́run máa yí àlámọ̀rí ẹ̀dá padà sí dáadáa ẹni tí kò lérò pé wọ́n lówó láàrin káṣẹ́jú kápẹ́ẹ́dẹ́ náà ló sọ́dọ̀ lówó ẹni tí ò ní gá tí ò nígo láàrin ìṣẹ́jú kẹkùn sí tọ́nà ní dálára ní dáadáa fún gbọ́dọ̀ sí máa ń ṣe nìyẹn ó làápò lórí tẹ́sẹ̀ kọrin tẹ́fà ní mọ́dà ìgbẹ́gbọ́n tí a ní wọ́n ti bá àti ha mọ́dà ìgbẹ́gbọ́n tí a ní wọ́n ti bá àti ha يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال أفني ما بين غمضة عين وانتباهتها láàrin ká ṣẹ́jú ká pàdé láàrin àsìkò péréte ọlọ́run ọba máa dára tó wù يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال fani ọlọ́run yí àlámọ̀rí ẹ̀dá padà láti ipò kan sí pèmí ẹlòmíì ó lè jẹ́ tó kò lówó ọlọ́run sì sọ́dọ̀ lówó ẹlòmíì jẹ́ pé olówó sì ni ọlọ́run sì sọ́dọ̀ lòsì كذلك يفعل الله ما يشاء bọ́lọ̀ sí mẹ́sẹ̀ tó bá wù nìyẹn إذا قضى أمرا فإنما يقول له كن فيكون tọ́lọ̀ bá fẹ́ ṣe nǹkan ọlọ́run kọ́ pàṣẹ pé kí nǹkan náà máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ so tọ́lọ̀ máa ń sọ fún wa pé owó lòun máa ń sọ̀rọ̀ bí lówó ẹjẹ́ dàbẹ̀ tọ́lọ̀ bá fẹ́ sàmì èèyàn náà ní ọ̀ràn wá ọba tí sì ń sàmì àánú rẹ̀ tán kọ́lọ̀ dàkọ̀ wá sàmì àwa náà àwọn tó máa ti sàmì fún kọ́lọ̀ méjì tí wọ́n bàjẹ́ àwọn tó lọ́n sọ̀rọ̀ fún kọ́lọ̀ wọ́n gbápò lọ́wọ́ wọn wá sí dáná wá oore tó tóbi tí ò lóde wọn oore bẹ́ẹ̀ tó bí oore halal lọ́wọ́ wá sí fáwọn náà ọlọ́lá hawla wala quwwa illa billahi al-aliyyil azim mo fẹ́ ká tẹ̀síwájú níbi ìtàn tá à ń sọ lọ ìtàn bọ́lọ̀ ń ṣe dá
ẹ̀dá. Ibi tá a sọ́dé ó ní a ti sọ̀rọ̀ nípa bọ́lọ̀ ń ṣe dá àwọn àlùjànnú. Ọlọ́run sọ fún wa ní Suratul Rahman ibi wa khalaqa al-janna min marijin min nar. Ọlọ́run òun dá àlùjànnú tí ṣe jáàmù bàbá àwọn àlùjànnú, òun dá láti inú iná. Bó ṣe dá àbá tiwọn látara kí ni o, látara yẹ̀pẹ̀, ó dá àbá tàwọn àlùjànnú látara iná. Ìgbà tó máa ń dá àlùjànnú, àwọn àlùjànnú ti ń lé ayé lọ, wọ́n ti ń gbádùn lọ́lé ayé, kó tó wá di wípé ìwà bàjẹ́ wọ́pọ̀, Ọlọ́run sì bínú sí wọn. Àwọn aṣọ́dé bíi pé ìkan bẹ́ẹ̀nà àwọn àlùjànnú, ìyẹn Iblis tó máa ń ṣe dáadáa, a máa jọ́sìn fọ́lọ́run pọ̀, ó nífẹ̀ẹ́ Ọlọ́run náà nífẹ̀ẹ́ rẹ̀, Ọlọ́run nífẹ̀ẹ́ Iblis. Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ bíi pé Ọlọ́run ṣe àgbéga fún tí ń lọ ń bẹ̀rẹ̀ àwọn màláíkà. Ẹ̀sìn mẹ́rin tó pẹ̀lú màláíkà tó rárí dẹ̀mí ni Ọlọ́run kọ̀ sọ́lá fún mi. Ìgbà tó bá tó àsìkò kan, Ọlọ́run fẹ́ dá èèyàn, torí pé èèyàn exist tẹ́lẹ̀, kò sí tí ń jẹ́ èèyàn tẹ́lẹ̀. Àwọn ẹ̀dá kan ti ń bẹ lórí ilé ayé, gbogbo ẹ̀dá náà ti ń bẹ lórí ilé ayé, gbogbo nǹkan tó lọ́wọ́ fẹ́ dá sórí ilé ayé náà ti dá, gbogbo ẹranko Ọlọ́run ti dá wọn, gbogbo igi Ọlọ́run ti dá, kódà ìrà bó ṣe kéré tó Ọlọ́run dá ìrà ṣáájú bàbá wa Ádámà. Ẹ̀fọn tí mo ń jẹ ní tẹ́lẹ̀ pọ́n tẹ́lẹ̀ pé ẹ̀fọn abẹ́fọn láyé ni Ọlọ́run ti bẹ́fọn kó tó dá bàbá wa Ádámà. Gbogbo àwọn ẹranko yẹn pátá, kódà kòkòrò tá a lè fojú rí, èyí tá a lè fojú rí, Ọlọ́run ti dá ọgbọ́n wọn, Ọlọ́run tó wá dá Ádámà. Ṣùgbọ́n ìgbà tó lọ ń dá bàbá wa Ádámà tán, Ọlọ́run gbọ́lá fún. Ọlọ́run ṣe kí ni Ọlọ́run gbọ́lá fún, a sì ń padà bọ̀ ń gbọ́lá tó lọ ń gbé fún. Ìgbà tó lọ ń fẹ́ dá Ádámà, Ọlọ́run wá pe àwọn màláíkà. Ọlọ́run sọ ní Suratul Baqarah, A'udhu billahi minash shaitanir rajim, Bismillahir rahmanir rahim, wa idh qala rabbuka lil malaikati إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. الله وإذ قال ربك، الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم، وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. Ọlọ́run ní ìgbà tí Ọlọ́run ọba rẹ̀ tó ń sọ fún àwọn màláíkà wípé inni ja'ilun fil ardi khalifa, mo fẹ́ dá aṣojú kan sórí ilẹ̀ tí ó mọ̀ jẹ́ bí aṣojú fún mi. Ẹni tí ó bá aṣojú fún yàn, ẹnì kó náà ó gbọ́dọ̀ jẹ́ ní yìí, ó gbọ́dọ̀ jẹ́ ní ẹ̀yẹ, ó gbọ́dọ̀ jẹ́ ní àpẹẹlẹ, ara àdìjọ́ wọn fi gbé ìpín wa nìyẹn. Torí pé ìgbà tí wọ́n fẹ́ dáwọn àlùjànnú, Ọlọ́run lóun fẹ́ fi wọ́n ṣe khalifa, kò lóun fẹ́ fi wọ́n ṣaṣojú. Àwọn Ọlọ́run ń gbé ìwọ khalifa lé lọ́rùn, àwọn Ọlọ́run fẹ́ fi ṣe khalifa. Ọlọ́run ń sọ fún màláíkà wípé inni ja'ilun fil ardi khalifa, mo fẹ́ fi aṣojú kan sórí ilẹ̀. Àwọn màláíkà bá fèsì fọ́lọ́run, qalu ataj'alu fiha man yufsidu fiha wàyásíbíkò dènà ìwọ́lọ́wọ́ ọba wa tó bẹ ẹnìkan sórí ilẹ̀, ẹni tó sọ wípé nígbà tó bá dórí ilẹ̀ tán tọ́lọ́mọ̀ ìdíkè ṣáádá mẹ́rin kan náà fẹ́ dá sórí ilẹ̀. Wọ́n ti rò lọ́pọ̀ pé ẹni tó lọ́mọ ilẹ̀ bẹ́ẹ̀ sórí ilẹ̀ ó ń tọ́ wọn máa bímọ. Àwọn ọmọ ìyẹn ló wá bù tó bá sí dáadáa àwọn ọmọ ń kọ́. Àwọn mẹ̀lẹ́kà tí wọ́n rò wọ́n sọ fún wọn pé àwọn tó fẹ́ bẹ́ẹ̀ tó bá lọ dórí ilẹ̀ ìwà bàjẹ́ ọmọ ẹ̀wù àtajà ló máa ń yọ fìsìdò fi há tó fi ẹni tó pé tó bá dórí ilẹ̀ tẹ́ ìwà bàjẹ́ ní yóò máa wù. Wọ́n yà sí kò dì máa tí wọ́n sì máa ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀. Wà náà ló ń sọ bí òbí hàmìdí káwá ní ọkọ̀ gbé sólà tó jẹ́ pé àwa tó bá fún àwa láǹfààní láti lọ́mọ ẹgbẹ́ orí ilẹ̀ yẹn àwọn ọmọ ṣàfọ̀mọ́ ni àní kọjá ìwé wa àní ṣe tí ò dá àmọ́ jọ́sí fún Ọlọ́run ọba ní. Ọlọ́run sọ fún yín pé
inni a'lamu ma la ta'lamun. Èmi nímọ̀ sí tẹ́lẹ̀ ọmọ èmi mà lóòótọ́ tó bá dórí ilẹ̀ wọ́n lè máa wà bàjẹ́ ẹ̀yìn yóò kẹ́yìn náà àwọn tí ó dá wà ní wọn náà ń tẹ́yìn ọmọ nípa wọn èmi Ọlọ́run mọ̀. So Ọlọ́run sọ bá fún àmàlíkà pé èmi nímọ̀ nípa tẹ́yìn ọmọ kó lè bá wá tí àwọn àmàlíkà lọ́rùn. Ọlọ́run wá sọ fún àmàlíkà pé ń ṣèdánwò fún yín tẹ́ bá fẹ́ gbórí ilẹ̀ Ádámà yẹn máa dá ní pípọ́ ló máa gbórí ilẹ̀ ní ìsìsì dá ṣùgbọ́n bóyá yóò wá gbórí ilẹ̀ o Ádámà ilẹ̀ gbórí ilẹ̀ ní o ìwà ṣèdánwò fẹ́yìn àti ẹ̀ ẹni tó bá ti pàṣẹ ní oyún àbóhùn oní ìrọ̀mọ̀ gbé orí ilẹ̀ yẹn. Ṣùgbọ́n ká tó ń lọ síbẹ̀ o ìgbà tí wọ́n fẹ́ bẹ́ Ànábì Adam alayhi salatu wassalam Ọlọ́run wá tó malakul maut mọ̀lẹ́ta kú ìwọ́n wá lọ bí ìgbà tí ń dá ẹ̀dá tí mo fẹ́ dá wá. Ìgbà tí malakul maut dórí ilẹ̀ bá fẹ́ mọ́ bẹ malakul maut òṣèré ẹ̀ṣẹ́ ń tiẹ̀ ẹmọ tó wù lè lé bóun ṣe bu ìpẹ́ ń tiẹ̀ nígbà Ọlọ́run rẹ̀ ní iṣẹ́ ìwọ́n bẹ̀rù ẹ bá rẹ̀ ní iṣẹ́ lábẹ́rù àìbẹ̀rẹ̀ ń dájọ fún ó wá bu ìpẹ́ yẹn ó bu lọ́nà káàkiri kò bu lọ́nà kan ó bu ìpẹ́ ń káàkiri nínú ìpẹ́ tó bù èyí tó lé ń bẹ́ńbẹ̀ èyí tó jẹ́ bí àmọ́ ń bẹ́ńbẹ̀ èyí tó rọ̀ ń bẹ́ńbẹ̀ èyí tó gbọ́ ń bẹ́ńbẹ̀ èyí tó fún bẹ́ńbẹ̀ ó bu ìpẹ́ káàkiri kì í ṣe kíkẹ́ náà ló ti bù àti wá bu ìpẹ́ tó bù tó pọ̀ ó gbé lọ bọ́lọ̀ ìgbà tó gbé ìpẹ́ náà déwájú Ọlọ́run wá fi mọ Ànábì wa Ádámà alayhi salatu wassalam. Ọlọ́run fi ìpẹ́ mọ Ádámà bọ́lọ̀ sí fẹ́ kí Ádámà èrí Ọlọ́run mọ kalẹ̀ Ọlọ́run mọ lódìdí bóri rẹ̀ ṣe rí bí ó ti rẹ̀ ṣe rí bí ó gbó nǹkan oríkìríkì rẹ̀ bí ó ṣe rí Ọlọ́run mọ kalẹ̀ bẹ́ẹ̀ látọ́lọ́ wa mọ kalẹ̀ ó wá wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ gbà ìgbà tó fi wà ń bẹ̀ yẹn Ọlọ́run tí fẹ̀mí síra Ọlọ́run kàn dá kalẹ̀ ní Ọlọ́run mọ kalẹ̀ Ọlọ́run tí fẹ̀mí síra. Ìbílísì wọn máa ń gbàbí tọ́lọ́run mọ Ádámà sí wọn máa ń gbàbẹ́ kọjá nígbà tí wọ́n dúró yà máa wò pé Ọlọ́run máa ń dára ò kí ló lè kí lọ́wọ́ tó fẹ́ fẹ́lẹ̀ sí kí lọ́wọ́ tó fẹ́ fẹ́lẹ̀ sí nígbà fún mọ́ kalẹ̀ báyìí ṣùgbọ́n ẹ̀rọ ń bà wọ́n fẹ́ bí kí wọ́n jẹ́ pé tọ́lọ́run dá yìí àbí tí wọ́n ti wá ní ìjòkó lọ ní wájú Ọlọ́run oríṣiríṣi nǹkan sáà ń wá sí lẹ́nu kódà ìgbà míì tí ṣẹ́gbọ́n máa ń kọjá lọ níbi tọ́lọ́run mọ Ádámà kalẹ̀ sí yóò bẹ̀tẹ̀ ní lórí èkí ni tọ́lọ́run ti ẹ̀mọ́ kalẹ̀ bí yóò sì ha tẹ̀lẹ̀ yóò sì tú pẹ́ ní ti wípé àní ìlú ìfẹ́ tọ́lọ́run fẹ́ dá kó máa bá dá tọ́lọ́run tí mọ tó yà kó máa jẹ́ kí yóò tó mọ náà dùn nínú yóò mọ sí náà tọ́lọ́run wa lọ fẹ́rẹ̀ rẹ̀ dùn nínú tí ẹ̀ tí mo pé wọ́n padà dé lórí gbígbà. So Ọlọ́run mọ Ádámà Ọlọ́run mọ kalẹ̀ ṣùgbọ́n ìtànífẹ̀ yẹn mẹ́rin pé ẹ̀rí pé inú ìbẹ̀rẹ̀ ti dá Ànábì Ádámà kíkímọ̀ tó pọ̀ ń bẹ́ẹ̀ pé Ọlọ́run dá Ànábì Ádámà látara yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ gan tápàdà mẹ́rin yẹn nana torí pé nílẹ̀ ayéta ìwà èèyàn lè jẹ́ ìkẹ̀kẹ́ láìsí yẹ̀pẹ̀ bá kọ́lé yẹ̀pẹ̀ láti pọ̀ bá jẹun inú yẹ̀pẹ̀ láti sí inú yẹ̀pẹ̀ ló ti wá gbogbo ń tá a fi ń jẹ́yàn lájẹ́ inú yẹ̀pẹ̀ ni ẹni tá a fi ń kọ́lé inú yẹ̀pẹ̀ ni cement yẹ̀pẹ̀ ló fi ṣe limestone àtàrà yẹ̀pẹ̀ ló ti jáde gbogbo ń tá a fi ń ṣọ̀ṣọ́ silver ni inú yẹ̀pẹ̀ ni gold ni inú yẹ̀pẹ̀ ni ẹni tá a fi ń kọ́lé inú ilẹ̀ ni wọ́n ti wà kí ni nǹkan náà omi tá a mú ẹ̀rọ ló fi ṣe wọ́n pure ló bí omi yẹ̀pẹ̀ ló bómi tó ń pé ara yẹ̀pẹ̀ olómi ti ń sun jáde tá a bá gbẹ́lẹ̀ títí kí làmọ́ nǹkan tá a bá gbẹ́lẹ̀ àlùkò ni so gbogbo tá a fi ń jẹ́yàn láyé tá a fi ń sọ̀bọ̀dù láyé nínú yẹ̀pẹ̀ ni pépà tá a ná kí ló fi ṣe igi ló fi ṣèrè ibo ni igi ti jáde nínú yẹ̀pẹ̀ so láì sí yẹ̀pẹ̀ a lè jámọ̀ kankan yẹ̀pẹ̀ wá ní nǹkan tó gbé tó dáa jù lára tó dáa jù ní tọ́lọ̀ ń da yẹ̀pẹ̀ wà inú rẹ̀ lọ́lọ́ tí wá dá wà ṣùgbọ́n torí àsìkò pẹ̀lú ògbọ́n náà nípa ìtàn Ànábì Adam àlàyé pọ̀ tá a ṣe lórí ẹ̀
torí ọ̀rọ̀ pọ̀ nípa Ànábì, ìtàn Ànábì Ádámà gan, ọ̀rọ̀ pọ̀ mẹ́ gan tó jẹ́ pé kò ní dá ká máa mú lérèfé ní tó dá ní ká wọlé ẹ̀tàn ká fọ́ sí wẹ́wẹ́ tó jẹ́ pé tó bá bí wá lórí ẹni sì nípa Ádámà kò ní rú wa lójú. So bó ṣe ká ṣe nù abẹ́lẹ́ ọba àlékẹ́lá ibi tá a ti gbé dúró lónìí kọ́lọ̀ ń kójú sí wa láǹfààní kọ́lọ̀ mọ́ sílẹ̀ ní àṣemọ́ fún wa ọ̀sẹ̀ méjì tí ń bọ̀ kọ́lọ̀ ń kó dákun kó ṣe rọrùn fún wa 19th of December wọn látúnṣe ìwé so kọ́lọ̀ ń kó sọ ẹ̀mí wa jọ ọjọ́ náà lọ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.